tó mo kí gbogbo wa ẹ káàsán ẹ rọra o iṣẹ́ tí mo fẹ́ filẹ̀ lẹ́nu yìí ìwọ tó bá ṣalábàápàdé ẹ̀ mo kí ọ kú oríire mo kí ọ kú oríire mo rí kò ń ṣe pé ó wù mí láti fi sílẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n nígbà tí mo wá rí kinní mo wá wò pé kinní akọ ọ̀bẹ́pẹ òun ló fẹ́ jẹ́ kí n fi iṣẹ́ yìí lẹ̀ lónìí ẹ bá rí lónìí mo kàn ṣeré wá sínú oko náà ni kódà ìparadà wọnú pé kí n bẹ̀rẹ̀ iṣẹ́ bí mo ṣe wá rí mo ní mo gbọ́dọ̀ fi iṣẹ́ yìí sílẹ̀ ní lónìí. Báwo ni iṣẹ́ yìí ṣe lọ? Ntí àwọn kinní tẹ́ bá wọlẹ̀ ẹ jẹ́ n gbé kinní sílẹ̀ àwọn ìtànná akọ ọ̀bẹ́pẹ yìí tó jábọ́ sílẹ̀ ẹ̀rẹ̀sílẹ̀ rẹ̀ ni o ẹ̀rẹ̀sílẹ̀ rẹ̀ àṣà yóò jẹ́ 201 eléyìí tó wà lókè òun náà ní àṣà yóò jẹ́ 201 a máa já tó máa jẹ́ 201 eléyìí tí ò tí ì lanu ni o tí ò tí ì lanu ní tòkè o eléyìí tó ti lanu ní tìsàlẹ̀ so tá a bá ti wà á wá ẹja àrọ̀ ojúlówó ẹja àrọ̀ ṣe mọ̀ pé eléyìí tí wọ́n ń sìn yẹn ṣe mọ̀ pé kẹ́míkà ni wọ́n ń jẹ ojúlówó ẹja àrọ̀ tí wọ́n pa lódò gangan tó yẹ pé chain la fẹ́ lò ẹ jẹ́ ká ra silver chain àbí eléyìí tó máa ń funfun yẹn ṣe ti mọ̀ tí ò kì í ṣe gold tó bá dẹ̀ pé ring ni ẹ jẹ́ ká ra eléyìí tó bá dáa á kì í bọ ẹnu ẹja yẹn tá a bá ti kì í bọ ẹnu ẹja yẹn ẹ jẹ́ ká mú iye owó ká ní pé coins bá wà ní coins náà máa ń lò wọ́n á kì coins bọ́ mọ́ ṣùgbọ́n mí pé kò sí ẹ lè mú 100 ẹ má lo 100 naira 200 500 1000 so ẹ lè lo 50 naira náà so ẹ kì í bọ́ mọ́ tó bá pé òrùka lẹ bá lò bá pé chain ni ẹ kì í bọ́ mọ́ á wà ń bẹ̀ ẹ wá awọ jímèrè ẹ fi tẹ́nu apẹ tẹ́ bá ti fi tẹ́ ẹ gbé ẹja yìí ẹ gbélé lórí ẹ kó ìtànná ẹ má bínú ẹ kọ́kọ́ kó ẹ̀rẹ̀sílẹ̀ akọ ọ̀bẹ́pẹ igba àtẹyọ kan ẹ kó tẹ́lẹ̀ ẹ tẹ́ awọ jímèrè lé lórí tẹ́ bá ti tẹ́ lé lórí ẹ wá gbé ẹja yìí ẹ gbélé lórí tẹ́ bá ti gbélé lórí ẹ mú títòkè ẹ kó lé ewé àsáraragbá ẹ máa kó lé lórí ewé àsáraragbá yẹn ẹ kó lé lórí ní tútù ní tòòjọ́ tẹ́ bá ti kó lé lórí ẹ wá mú ìdérí ẹ fi dé ibi tó wá lé sí ni pé ẹ lọ máa fi ẹnu pọn omi àìfọ̀ wá òun lẹ́ẹ̀mọ̀ dàlé lórí títí tó fi máa tó sè ẹ wá sè tó máa jiná dáadáa tẹ́ja yẹn máa jiná tó bá ti jiná ẹ kàn rọra yọ chain yẹn tàbí ring yẹn kẹ́ máa fi sọ́wọ́ kò sí ẹni tó bá ń lò tó níṣẹ́ ọwọ́ bá ń lò àwọn nǹkan ńláńlá ni wọ́n máa fi lọ ẹ̀yọ́nú tó confam ẹ̀yọ́nú àwọn àgbà tó àṣírí gidi ni mo fi sílẹ̀ lónìí fún ẹni tó bá ṣe alábàápàdé ẹ̀ orúkọ tèmi ni Prince Ọlọ́gbẹ́nlá Adéwálé Táíwò aka ọmọ Gíẹ̀sì tí mo jẹ́ aláṣẹ àti olùdarí ọmọ Gíẹ̀sì TV ọmọ Gíẹ̀sì Herbal and Cosmetics Production mo kí gbogbo ọmọ Gíẹ̀sì fans club pátápátá nílé lóko bí mo ṣe rí opportunity kìíní ni mo ní kí n fi àṣírí sílẹ̀ lónìí kó lè jẹ́ àǹfààní fún wa gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ tẹ́ bá ní ìbéèrè kan àbí kejì ẹ má pè wá lórí fóònù ẹ mẹ́sẹ̀jì wa ní WhatsApp ni nítorí ní ìsìn bá ti bọ́ra sílẹ̀ tán ní ìsìn tí ti bẹ̀rẹ̀ ṣé bẹ́ẹ̀ láti wá tún sọ pé a fẹ́ so bọ́tẹ́ bá béèrè ní WhatsApp á dá yín lóhùn ó kàn jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń ṣe opportunity lò ẹnìkan bá mi sọ̀rọ̀ ní ọjọ́ wo ni iṣẹ́ yín kan báyìí òun ti ṣe eléyìí náà òun ti ṣe ó dárúkọ iṣẹ́ mẹ́ta tóun ti ṣe tó dẹ̀ jẹ́ pé inú mi dùn pẹ̀lú nǹkan tóun fúnra rẹ̀ fẹnu ara ẹ̀ sọ ó tún wá ń bi mí léèrè oríṣi méjì míì ó ti ṣe àwọn kan ẹlòmíì kó tó ṣe rárá pè ọ́ pé òun fẹ́ ṣiṣẹ́ yín o ẹ gbà nǹkan jẹ́gùn ni kì í ṣe pé à ń béèrè ṣùgbọ́n ẹ̀tọ́ ni láti ṣe àwọn àṣírí tẹ̀ ń wò yìí tá a bá wá àṣírí lọ síbòmíì pa gbọ́ pé bàbá kan wà níbì kan tó láṣírí lọ tá a bá débẹ̀ owó tá à ń ná láti fi gba àṣírí ó ju nǹkan tí ẹ̀ ń sọ pé kinní lọ so òun ti ṣe bí iṣẹ́ mẹ́ta kódà bó ṣe rí nù kinní kan ó tó wá ń béèrè lórí mi kọ̀ọ̀rá káàdì 1000 ránṣẹ́ o so àwọn míì máa ń fi pápá ní pé kẹ́ ẹ béèrè ní tí Yorùbá yé yín bẹ̀ kẹ́ ẹ béèrè àti bọ́mọ Yorùbá ní gbogbo wa so ẹnu yẹn nìkan ṣùgbọ́n
ẹ bi mí lérè ìbéèrè tí ò bá yé yín nípa àṣírí tí mo bá fi sílẹ̀. Kì í ṣe pé kẹ́ ẹ ti béèrè kan kẹ́ ẹ má tí ì ṣe, kẹ́ ẹ tún béèrè míì. Kẹ́ ẹ mọ̀, nígbà tó bá ti tó pé ẹ fẹ́ ṣe, ẹ pè mí kẹ́ ẹ béèrè. Màá tún àlàyé ẹ̀ ṣe ní bó ṣe tọ́ àti bó ṣe yẹ fún yín. Ṣùgbọ́n kì í ṣe pé kẹ́ ẹ máa ní pé kí n tún àlàyé ṣe láti bẹ̀rẹ̀ dópin o. Rárá o. Fídíò ni kẹ́ ẹ wo, ẹnu eléyìí tí ò bá yé yín bẹ̀, òun ni kẹ́ ẹ bi mí lérè. 08061408254 orí nọ́mbà tẹ́ lè pè wá sí. 07083907513 WhatsApp nọ́mbà wa nìyẹn. Méjèèjì náà ni WhatsApp, kò sí lè tẹ́tí mẹ́sẹ̀jì wa ń bẹ̀ tí a ní reply yín. So mo kí wa o. Ṣùgbọ́n mo tún sọ lẹ́ẹ̀kan sí ìwọ tó bá ṣe alábàápàdé iṣẹ́ yìí. A máa ń lo ìlẹ̀kẹ̀ o. Obìnrin máa ń lo ìlẹ̀kẹ̀ tí wọ́n máa kìbọ ẹnu ẹja yẹn. Tẹ bá rí ìlẹ̀kẹ̀ nídìí ọkùnrin, ẹlòmíì á wò pé ìlẹ̀kẹ̀ tó wà nídìí ọkùnrin yìí iṣẹ́ burúkú ló ń ṣe. Kò ń ṣe bẹ́ẹ̀ o. Eléyìí tó ń ṣiṣẹ́ burúkú wà lóòótọ́ o, ṣùgbọ́n kì í ṣe bẹ́ẹ̀. Ìlẹ̀kẹ̀ dí obìnrin, kò ń ṣe gbogbo ìlẹ̀kẹ̀ dí obìnrin náà ni ò dáa. Kò ń ṣe gbogbo ẹ̀ ni ò dáa. Irú eléyìí níṣe obìnrin lè ṣe tó máa fi sídìí. Ọlọ́run Elédùmarè yóò gbàdúrà wa. Mo kí wa lẹ́ẹ̀kan sí o. Prince Ọlọ́gbẹ́nlá Adéwálé Táíwò ni. Ẹ bá mi share ẹ̀. Ẹ subscribe sí YouTube channel wa Ọmọ Gíẹ̀sì TV. Ẹ follow wa ní page Prince Ọlọ́gbẹ́nlá Adéwálé Táíwò ní page wa. Mo kí wa o. Àkú ìmúra pé ọdún ti ń dé. Ọlọ́run Elédùmarè yóò sọ wá di ọdún tuntun. A ní ìpàdé ayọ̀. Wow.